mo sọ náà mo sọ nígbà tí mo ti rí pupa bí Ṣàngó èyí mo ti mọ̀ pé ó ń láti jẹ́wọ́. o ti lóyún aṣọ mọ̀ ọ́ jẹ́. nígbà tí mo dẹ̀ ń sọ fún ẹ nígbà yẹn pé kó o fún mi jẹ wàá máa sọ pé tí wọ́n ti jẹ rí yẹn o nígbà ẹ̀mọ́ ni o nígbà kíní kan wàá máa ṣe bí Sisi pẹ̀lú bó ṣe máa ń ṣe bí ìgbà tí yẹ pé Màríà ni ẹ pé òwò ló máa bí Jésù kejì ó sì mọ́ jẹ. ṣòro ayé ẹ̀ ń sìn mo ṣúọ̀ pé léyìí tó o ṣe yìí o ò ṣe wedding torí tí o bá ṣe wedding níbi tí àwa fi ẹsẹ̀ kó dé nílẹ̀ yìí á fi etí wa gbọ́ o ò ṣe wedding o ráyè ẹ̀ ń sìn. sọ̀rọ̀ ṣé ẹnu ló lóyún sí ni. sowere ẹ yóò tí ì sàn ó tún pọ̀ sí i máa lo oògùn ẹ̀wọ̀ oṣù tí lé. ó tún tèmi lé ọ̀rẹ́ tó ṣe òlé alábídé ń jà tí wà ètò òun gbé kiri tẹ́pẹ́ tí mọ́tò yìí bá sọnù tó bá ní kí ni òun náà jáde òní lè jáde torí màmá ẹ̀ ló ní mọ́tò wọ́n ẹṣin tó mọ́ gbé wà orí ọwọ́ sọ̀rùn tó ń rán bí abs àga pati èmi ló ń bú wọ́n sì kí fún ẹ tí bó ṣe wà tó bá bímọ ọmọ lórí adélébọ̀ ìsmailọ onírànù ó wá wọ́n tí mo gbé wá wọ́n wọ ọkọ̀ tí èmi gbé wá. My dear. Switch your phone name. Money without power is meaningless. Money without power is meaningless. Ìtùnú ńkọ́? Oh, wá go ní late gan now 10:30 tó ti sùn now. Ó dẹ̀ ní gidi gan. Mo ṣe set table fún oúnjẹ o àbí wàá kọ́ ṣáwà nù. Bá ń gbóúnjẹ wá sínú yàrá kí n jẹ. Ń gbé wá sínú yàrá. Mo fẹ́ jẹ́ bá ń gbé wá. Okay, okay, no problem. Kí ló dé? Israel. Má ní mo beg jù ọ́, but nǹkan tí mo ti ṣàkíyèsí nsìn fún bí ọ̀sẹ̀ méjì nsìn ìwà ẹ̀ yàtọ̀ ó dà pé ó ní nǹkan tó wà lọ́kàn ẹ̀ tó yẹ kó sọ fún mi. Israel. Wọ́n mú sún. Àkíyèsí ẹ òótọ́ ni. Àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Israel ló wá fi sọ́kàn láti jọ ẹ̀. Mo sún. Ń bo ní kí n ti bẹ̀rẹ̀. Ṣé Hello, Israel. Chief Adu, ẹ pẹ̀lẹ́ sà. Jọ̀ọ́, mo ní important message kan fún ẹ lálẹ́. Mo dẹ̀ fẹ́ kó yọjú sí mi kó tó di pé a sùn. Sà, ilẹ̀ ti ṣú sà. Ìyẹn ò lè ṣeé ṣe sà. Israel, please take it serious. Ọ̀rọ̀ JMP ni o. A dẹ̀ gbọ́dọ̀ settle ẹ̀ lálẹ́ kó tó di pé a sùn. Mo ò lè fìyàwó mi lẹ́yìn condition tó wà yìí sà. Israel, I'm expecting you now. Báwo ni mo ṣe fẹ́ explain fún ìyàwó mi? Mo tẹ̀ nífẹ̀ẹ́ mo sùn gidi gan-an. Ọlọ́run mi. Okay sir. Màá wá sí sir. Israel, ibo ló ń lọ ní 10:30 ta ló pè ẹ́ lálẹ́? Mo láti rí Chief Adu. O ò lè lọ bẹ̀ ọkàn o. Àti bó ṣe wọlé ní mi tiẹ̀ tí fún ẹ lóúnjẹ àdá sọ̀rọ̀ kan lọ́wọ́ àti ìsọ̀tán. Mo sún ṣó fẹ́ ń kú ni. Ikú ewédé ti kú ní ilé tá à ń sọ yìí. Tó o bá fẹ́ kún pa mí, tó o bá fẹ́ kí n kú, jẹ́ lọ rí Chief Adu.
Màá ṣàlàyé tí màá di ṣùgbọ́n. Màá ṣàlàyé tí màá di. Màá ṣàlàyé tí màá di. Ẹ ń wò mí Màá ṣàlàyé tí màá di. Ṣẹ́yìn ò lè yọ mí lọ́fìn ayé ni. Ṣẹ́yìn ò lè ṣe rọ̀wọ́ fún mi. Hello? Hello? Israel? Israel, mo tún ló ń sọ̀rọ̀. Israel. Israel bó ló wà? Báwo ló wá efi bílẹ̀ látọjọ́ ẹ̀? Ibo ló wà? Kí ló ń ṣe? Israel dẹ̀ fi mí lẹ̀ bá. Bá a bá fowó rán oyè ó yẹ kó lè kọ́ni lójú gbogbo owó táwa ná ẹsẹ̀ rò bá ṣe kérésì ni. Abẹ́rò pé à ń sọjọ́ bí. Àbí aláṣọdún léyà àbí owó mú alá. Ẹ wo kí la ṣe kọ́tà yẹn sọ yé mi kò yé mi rárá. Kò yé kí la ṣe. Yóò yé a ṣàlàyé rẹ̀ yóò yé ẹ̀yin alájẹmúra ẹ̀ yóò yé gbogbo àwọn orúkọ tá a sọ méjì fún ọ fún àwọn ministers ẹ tó máa lò ó fagilé ọkọ wọn ètò tí wàá burú jù tó dùn mí ní ti barrister Lánìyàn àníkẹ́ fún ní finance minister ẹ wá lọ fún ní special duty ẹsẹ̀ tẹ́ta lọ́bẹ̀ ní special duty. Èmi special duty errand boy ẹ wá ní mo kọ́. Kò tí ẹ ṣe ní kọ́ ẹ fún ní special duty tí ò sí nǹkan kan tó rí tẹ́ńbẹ̀ bọ́ bá wù ilẹ̀ lè fún ṣẹ́ṣẹ́ ẹ fẹ́ rẹ́ńdà rẹ̀ useless. President, sir. Excuse me. Chief, ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Ọ ṣàlàyé ṣé wọ rẹ̀ lẹ́jọ́ mọ́ ni àbọ̀ṣẹ́dẹ́wọ̀ lọ ṣàlàyé. President ṣàlàyé fún mi. Ẹ jẹ́ kí wá ṣàlàyé fún yín. À ń gbọ́. Ìjọba wa yìí ìjọba transparency àti accountability ni. Okay. Barrister Lánìyàn by training lawyer ni wọ́n. Ẹ̀dẹ̀ fẹ́ ká fọ́n sí ipò finance minister. Kọ̀mọ́ owó kà. Ẹ jẹ́ ń ṣàlàyé ṣáà máa gbọ́ ti tèmi. Mo ti jẹ́ bí arówó sá. Chief ẹ farabalẹ̀ ẹ jẹ́ ń ṣàlàyé tán. Ká gbọ́ ti tèmi. Ọbí àmì lẹ́nu. Ẹ gbọ́ ti tèmi. It will be like pé ká gbé contract ojú ọ̀nà fún tailor. Báwo ló ṣe lè ṣe? Okay, àwọn aráàlú ńkọ́ báwo ló ṣe fẹ́ kún rí wa? You know, and some of them are not well educated. Bí irú Barrister Lánìyàn yín sìn àwọn náà mọ̀ pé charge and bail lawyer ni. Àbí bẹ́ẹ̀ ni náà. Bẹ́ẹ̀ni charge and bail lawyer lẹ́nu ẹ̀. Oh no. Israel èmi charge and bail lawyer. Jẹ́ ká lọ. Èmi. Ẹ̀yin mọ̀ ní sájà ń bí ìgbà tí ń gbogbo kalẹ̀ ẹ̀ ń gbà ẹ lọ fi ṣe special duty ní tí ò ní nǹkan kan lórí tí ò sí tí ò rí jẹ́ bẹ́ẹ̀. Israel lọ ẹ tí mọ nǹkan tẹ̀ ń sè. Israel ẹ tí mọ nǹkan tẹ̀ ń sè. Israel ẹ mọ nǹkan tẹ̀ ń sè. ní lẹ́nu ẹ̀yìn ní bínú. Mr. Collins. Yes, madam. Inú mi dùn láti mọ̀ torí mo ti gbọ́ so much nípa yín because mo ń fẹ́ ẹni tó wà capable láti ṣe iṣẹ́ tí mo fẹ́ gbé fún yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní very vital information kan tí mo fẹ́ fún yín and it has to do with the presidency. President? Yeah, in fact, the president himself. Ṣé rí madam? One thing about me ni pé bẹ́ẹ̀ ṣe gbórúkọ mi anyway àti bá dìgbọ́ Fẹ́mi Collins ìyẹn túmọ̀ sí pé bàbá àròyìn ni ayé máa dùn pépà náírà ni ṣé you understand but tó fà ní pé mo máa make sure yìí pé mo farabalẹ̀ láti gbọ́ àwọn authentic information torí mi náà máa ń ṣèwádìí pẹ́ so I don't just publish any unnecessary information síta. Mr. Collins èmi náà wà lọ́wọ́ lásán
mo wá pẹ̀lú solid material but on one condition. Condition wo ni ẹ? Tẹ́ bá lè assure mi wípé material tí mo fẹ́ fún yín yìí gbogbo dailies tó wà nílùú ló máa lò. Bàdá ẹ fọ́nì ṣá. Ẹni kankan yẹn ọjọ́ gẹ̀dẹ̀ ọdún ní tó ń wá ti tán. Ṣé mi nìyẹn ẹ̀yẹ fi yòókù lẹ̀ fún mi? Ẹ mọ̀ mi ṣẹ́rí mi tẹ̀ ń wò lórí ìjókòó yìí ògbólógbò aṣẹ́wó ni mí. Aṣẹ́wó? Yeah, aṣẹ́wó kì í ṣọlẹ̀ oníkálukú ń wá nǹkan tó máa jẹ ni nǹkan tó gbé mi dé position yìí yẹn ṣẹ́rí president yìí yẹn this same president kò ní ibi méjì tó ná ilé aṣẹ́wó ṣẹ̀dẹ̀ rí èmi bí mo ṣe kéré tó yìí ní regular customer ẹni sì ẹ má ti yọ̀bá ẹnu ẹ jẹ́ ká láǹkì so nǹkan tí mo ṣe fẹ́ kẹ́ bá mi ṣe iṣẹ́ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ nìyẹn. Ọlọ́run á fún wa ṣe Ọlọ́run gbogbo nǹkan wà Ọlọ́run á fún wa ṣe. Anyway màá fún yín ní material excuse me. Take a look at this. Ẹ̀yin rèé kẹ̀. Ẹ ti go far gan. Very good. President ló bu yìí. Ẹ fi yẹn lẹ̀. Ló bu báyẹn. Ṣé ẹ ti assure mi pé ẹ máa ṣe iṣẹ́ yẹn? Àbá aṣẹ́ ni iṣẹ́ lẹ mú wa but unfortunately ó difficult láti ṣe. President